àfáà kan wà ń bẹ tọ́jẹ́ ni ọlọ́run òun jẹ́ àfáà tí kì í wojú ẹnìkan a máa la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fọlọ́wọ́ a máa la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fọba a máa la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fọṣọ a máa la òdodo ọ̀rọ̀ mọ́lẹ̀ fẹ́jẹ́ ọba Haruna Rasheed a máa wá gbúrò àfáà yìí ọba yìí a máa wá wí fáwọn ẹ̀mẹ̀wá rẹ̀ pé àfáà tí wọ́n ní máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ yẹn ṣé wọ́n bí ìdá àtọ́bára wà náà ó sì fi gbogbo ẹnu sọ̀rọ̀ àwọn èèyàn ní kò sí ẹni tí ò lè bá sọ o torí pé máa sọ pé ọ̀rọ̀ Ọlọ́run lòun ń sọ a sì máa sọ pé ọ̀rọ̀ Al-Qur'ani lòun ń sọ pàtó díjọ́ kan ọba Haruna Rasheed ó ní ẹ lọ wá àfáà yẹn wá wọ́n wá lọ mú àfáà náà wá báfáà náà ti débẹ̀ ó sọ fún Haruna Rasheed pé ẹ̀ ń ṣe eléyìí ọ̀dà ẹ̀ ń ṣe eléyìí kódà ẹ̀ ń ṣe eléyìí